ọ̀rọ̀ tún ti bẹ́yìn yọ o eégún aláré ẹ̀yìn èèyàn ẹ wá wo wọ́n ṣe ń fi bàbá Adébóyè Adébóyè wọ́n ṣe fi ń pa á lórí kíni náà torí Ọlọ́run. wọ́n nígbà tí Jonathan tó wà nípò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n níṣe ni bàbá Adébóyè gbé placard dání tí wọ́n bẹ̀rẹ̀ sí ní protest tí wọ́n ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn wípé ìṣekúpani ìjínigbé gbowó lọ́wọ́ ẹni tó ń ṣẹlẹ̀ lákòókò ìṣèjọba Goodluck Ebele Jonathan wípé ó légbà kan jọ̀rín lọ pé bẹ́ẹ̀ sì ni wọ́n gbọ́dọ̀ tètè mú kíní ọ̀hún wálẹ̀ ní kíákíá kó tó kọjá àfaradà. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé wọ́n ní pé bàbá Adébóyè competition against Jonathan nígbà yẹn lọ́hùn. ọ̀rọ̀ ti wá délẹ̀ báyìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní kíní yẹn jáde tó yẹ pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń dráàgì bàbá lọ́tún wọ́n ń dráàgì wọn lọ́sì. bàbá jáde ńgbà yẹn wọ́n wá ṣe disclaimer wípé ẹ̀ẹ̀mejì péré láyé àwọn làwọn ti protest rí làwọn ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn rí. wọ́n ní àkọ́kọ́ nígbà táwọn wà níléèwé ẹ̀kejì ẹ̀wẹ̀ nígbà tẹ́ni tó jẹ́ CAN president ìyún President Christian Association of Nigeria tí wọ́n sọ wípé kí gbogbo àwọn body of Christ pátápátá gbogbo àwọn pastor àwọn ìránṣẹ́ Ọlọ́run kí wọ́n jáde láti wá ṣe ìfẹ̀hónúhàn lórí ìṣekúpani tó ń wáyé nígbà ìṣèjọba Ebele Jonathan. wọ́n ní pé kò sí nǹkan tó kà wọ́n pẹ̀lú ọ̀rọ̀ politics tó ẹ̀yìn èèyàn ọ̀rọ̀ ti wá délẹ̀ báyìí. kí lohun tó ṣẹlẹ̀ gan pàtó lánàá òde yìí ni fọ́nrán kan bẹ̀rẹ̀ sí ní já ìrìnrìn káàkiri gbogbo ẹ̀rọ agbágbé. màá gbé fọ́nrán yẹn wọlé nísìn fọ́nrán yẹn lẹ́ ń wò yẹn màá yí sókè nísìn tẹ́ farabalẹ̀ gbálà yí ọ̀rọ̀ lẹ́nu bàbá Adébóyè gangan fún alára wọn. torí àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn báyìí láti ń gbọ́ pọ̀hún bẹ́ẹ̀ sì ni ẹnu ọlọ́fà náà láti ń gbọ́ mọ́ta. kí lohun tó ṣẹlẹ̀ gan pàtó torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ti bẹ̀rẹ̀ sí ń dráàgì bàbá yẹn wọ́n ń dráàgì wọn lọ́tún wọ́n ń dráàgì wọn lọ́sì wípé bàbá jáde wọ́n ní pé ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu pé báwọn èèyàn ṣe ń bẹnu àtẹ́lù wọn tó ń bẹnu àtẹ́lù ìṣèjọba wọn gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ní rẹ̀jíìmù tiwọn yìí pé kò tẹ́ àwọn lọ́rùn bẹ́ẹ̀ sì ni kò dùn mọ́ àwọn ọ̀nà ara bí ti ń wò mọ́. wọ́n ní pé òun ló ń pàṣẹ fáwọn ọmọ ológun fáwọn àwọn ọlọ́pàá àwọn àjọ DSS bó ti pàṣẹ fún wọn kán lọ yanjú àwọn afẹ̀míṣòfò pé kí wá ló dé kílẹ̀ tún fẹ́ kó tún ṣe nítorí Ọlọ́run ṣe fẹ́ kí ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu kó wọ kakí sọ́run ara ẹ̀ láti bọ́ sínú igbó lọ́mọ báwọn bandits jà ní. làwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ń jáde wọ́n bẹ̀rẹ̀ sí ń dá bàbá lóhùn pé bàbá ipò àgbàlẹ̀wà ẹ̀yin ni General Overseer Redeemed Christian Church of God worldwide pé tẹ bá fi ipò kan lẹ́nìkan lọ́wọ́ tẹ fẹ́ nìkan lásàmẹ́ǹt lábẹ́ ìṣàkóso yín tẹ́nìyàn ò bá ṣe dáadáa tó ṣe họ̀rọ̀họ̀rọ̀ ṣe é kan wulẹ̀ fi sílẹ̀ ẹ̀ sọ pé ti pàṣẹ fólúwa ẹ̀ ni. wọ́n ní ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu pọ̀ ní commander of the chief of armed forces òun ló lè pàṣẹ fún gbogbo àwọn armed forces pátá tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà yálà àwọn àjọ DSS ni o àwọn ọmọ ológun ni o àwọn ọlọ́pàá ni o àwọn NSCDC ni o gbogbo armed forces pátápátá ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu òun lọ̀gá gbogbo wọn àṣẹ tó bá sì ti pa fún wọn báyìí ni wọ́n gbọ́dọ̀ máa ṣe lójú ẹsẹ̀ ni o. wọ́n ní pé tó wá pàṣẹ fáwọn ọmọ ológun pé ẹ lọ yanjú àwọn atiláwí ẹ lọ yanjú àwọn eléyìí tó wọn bá wá ṣe bó ṣe tó àti bó ṣe yẹ ṣé kò yẹ kó máa faṣẹ́ ìkẹ́ kó yiri iṣẹ́ àwọn wò pé ṣé wọ́n ṣe iṣẹ́ yẹn bó ṣe yẹ kó ṣe ṣe. kàkà kéwé àgbọ̀n dẹ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ṣe ló ń peléke sí lójoojúmọ́ ni gbogbo nǹkan ń peléke sí. wọ́n ní tàbá ní ká compare táìmù gba era Jonathan sí ti bàbá Tinubu báyìí bí ẹni pé kíní yẹn ó times 5 ní the way tó ń ṣe ń pa èèyàn ní the way tó ń ṣe ń pa àwọn èèyàn láyé ìgbà yẹn lọ́hùn compare to bọ́n ṣe ń já àwọn èèyàn gbé láyé ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu yìí. wọ́n á ní pé ṣé nǹkan tó yẹ kí bàbá Adébóyè sọ ni wọ́n sọ yẹn pé ó wulẹ̀ bẹ́tà kó wulẹ̀ má sọ nǹkan kan ju pé kó máa sọ fáwọn èèyàn wípé ṣé ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ṣé wọ́n kó kakí sọ́rùn láti lọ́ọ́ máa bá àwọn afẹ̀míṣòfò jà fún alára wọn ni mọ̀kànmọ̀kàn lóye nǹkan kọ́lọ́ má jẹ́ kí nǹkan burúkú yìí kó kàn wá tó bá jẹ́ pé ó ti kàn wọ́n nínú eegun ara táwọn náà fìlì ẹ̀
mo mọ̀ pé wọn ò ní máa sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yẹn tẹ́ ò bá gbàgbé Yínká Aláṣeyọrí jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó bẹ̀rẹ̀ sí ń jam tọ́ọ̀kì tó kàn ṣáà ń lanu làbàlàbàlàbà nígbà táwọn èèyàn tó ń hẹ́ńtà òun gan padà jáde wá ṣe apology torí ẹni bà ló mọ̀ o àwọn tí wọ́n ti já àwọn èèyàn wọn gbé báyìí wọ́n mọ orú ipò tó ń wà lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ká sọ nípa àwọn ọmọ tí wọ́n jí gbé nípínlẹ̀ Ọ̀yọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ipò wo làwọn màmá àwọn ọmọ yẹn máa wà bàbá pupa yẹn tí tó yẹ pé ìyàwó rẹ̀ náà fi ń ṣe fídíò ipò wo nírú bàbá yẹn máa wà nírú àkókò báyìí ipò wo ló máa wà nírú àkókò báyìí ewu ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tó ti sọ ọmọ nù kọ́lọ̀ má jẹ́ kọ́rọ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí kó má lọ dàbí àwọn ọmọ ti Chibok girls torí Chibok girls báyìí láì 2014 bí nǹkan àgbúrò wọn mọ́ ara bí tí ń wò mọ́ àgbúrò àwọn ọmọ yẹn mọ́ ọjọ́ tí ń gorí ọjọ́ ọ̀sẹ̀ ń gorí ọ̀sẹ̀ bẹ́ẹ̀ lóṣù tí ń gorí oṣù lórí àwọn ọmọ tí wọ́n jí gbé ní AOA sí èlé nípínlẹ̀ Ọ̀yọ́ yìí lẹ́gbẹ̀ẹ́ Ògbómọ̀ṣọ́ ń bẹ̀ yẹn a ti fẹ́ pé 50 days báyìí tó ti já àwọn ọmọ yẹn gbé bẹ́ẹ̀ sí láti gbọ́n kankan lórí ọ̀rọ̀ yẹn ẹ̀yin èèyàn ẹ má jẹ́ ń dènà pẹ́nu ẹ bá ń comment kẹ́ máa like kẹ́sì máa bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bá ń bò síasíá ẹ máa bò kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bá mi bò káàkiri tààràtààrà kó kálé kókòkò kó dẹ́sẹ̀ kùkú kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára láì dènà pẹ́nu ẹ jẹ́ ń gbé bàbá Adébóyè wọlé pásítọ̀ Enoch Adéjàre Adébóyè kẹfarabalẹ̀ wàá gbálà yí ọ̀rọ̀ lẹ́nu wọn ẹ má yí kúrò ń bẹ́ẹ̀ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà mò ń bọ̀ náà. He contacted US. He called a meeting of the big officers. What he told them, I don't know. And I don't need to know. Because he's commander-in-chief. And when the commander-in-chief is giving instruction to his subordinates, who are you to be there? And after all, and this is, I need to make this one clear, I don't support those who are accusing the president of not doing enough. When the commander-in-chief had given instructions to his subordinates, he has done his bit. You don't expect him to go and put on khaki and big. When my friend Trump gives instruction to go and bomb anywhere, he doesn't leave White House. He has done his bit. I hereby command, bomb Iran. And then he goes to his bedroom and sleep. The rest is left to those who are supporters. So what he told the military officers, I don't know. All I know is that on Christmas Day, a bomb landed. Maybe just to let us know. I mean what I'm saying. But then, of course, the Iran war came in. And I think he's still busy dealing with that. He's almost finishing that now. So thank you that you asked us to meet tonight so that before our president came in, everybody knew that the major reasons why we were having financial problems, we'll be having it all before he came in, is the fact that a lot of money was being spent to import petrol. How can we be importing petrol where we have this in abundance here?
We spent billions of naira on our refineries. They didn't work. So we can be able to keep on importing. That's why when the president came in, the very first day he came, he said, this money they spend in importing petrol, he says he cancelled it. And we were all rejoicing. Hey, thank God. But some people were angry. Those who are making money from importing petrol. And they decided, okay, we will create a problem. And all of a sudden, naira began to go down fast. I cried to my people, let us pray. Thank God some people joined me in praying. Because the way naira was going then, if God has not intervened, by now $1 will be about 10,000 naira. But God stepped in. ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o ẹ̀yin èèyàn wa bò lẹ́ ṣe rí sí abẹ́rẹ́ pé nǹkan kí sẹ́sẹ̀ ràgó àwọn Yorùbá bọ̀ wọ́n lóhun tó kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló kúkọ sí ọmọ ẹlòmíì kí ni iye atẹ́yìn rí sọ̀rọ̀ tẹ̀ ṣẹ̀gbọ́n tán yìí ẹ jẹ́ darapọ̀ lábala àríwúsí kẹ́ ẹ bá mi comment kẹ́ ẹ máa like kẹ́ ẹ sì máa bá mi pín fọ́nrán káàkiri àwa ní rí jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín ní sáà yìí bó bá tún ṣe lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀pá tánà lẹ́la àǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹ́lẹ́gbẹ̀rà ńlẹ̀ Àdàbà atún ti fòfẹ̀rẹ̀ awòlú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tátọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.